Kò sí ààyè fún ìmẹ́lẹ̀ àti ìwà ìbàjẹ́ nínú ìjọba Mi-Adeleke. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adeleke ti kìlọ̀ fáwọn olùdámọ̀ràn pàtàkì tó ṣẹ̀ṣẹ̀ yàn sípò láti sán ṣòkòtò wọn gírí nítorí àyà wọn gbọ́dọ̀ bẹ́ sílẹ̀ kí wọ́n bẹ́ sáré ni. Níbi ayẹyẹ ìbúra tí Adeleke ṣe fún àwọn 44 ọ̀hún lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 26 oṣù kejì ọdún yìí nílùú Òṣogbo ló ti ń ṣèkìlọ̀ náà. Gómìnà ṣàlàyé pé gbogbo wọn ni wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ takuntakun nílé iṣẹ́ tí wọ́n wà nítorí ìjọba òun kò ní fààyè gba ìwà ìbàjẹ́ bó ti wù kó kéré mọ́, bẹ́ẹ̀ ni kò ní sí ààyè fún àìkúnjú òṣùwọ̀n. Ó ní ipò adarí tí wọ́n bá wà yìí kì í ṣe ipò gbẹ̀fẹ́, wọ́n gbọ́dọ̀ fi gbogbo àsìkò wọn sin àwọn aráàlú kí wọ́n sì máa tẹ̀lé òfin àti ìwà ṣíṣe nǹkan lọ́nà tó tọ́. Adeleke fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ẹ kópa nínú wàhálà tí a kojú láti dé orí ipò yìí. Àsìkò ti wá tó fún yín báyìí láti mú àwọn ìmọ̀ràn tí yóò mú ìpínlẹ̀ wa tẹ̀síwájú wá. Ẹ gbọ́dọ̀ ṣe gírí kí ẹ sì ṣiṣẹ́ papọ̀ níbi tó bá ti yẹ. Mi ò ní fààyè gba ìjà nílé iṣẹ́ kankan. Kò gbọ́dọ̀ sí ìtàkùrọ̀ gan láàrin àwọn kọmíṣánná àtàwọn olùdámọ̀ràn pàtàkì. Gbogbo yín ṣiṣẹ́ pẹ̀lú ìṣọ̀kan ni. Ìbáṣepọ̀ tó dán mọ́rán gbọ́dọ̀ wà láàrin àwọn lájọ-lájọ àti ilé iṣẹ́ ìjọba. Oníkálukú gbọ́dọ̀ mọ ìwọ̀n ara rẹ̀ àti ibi tí agbára wọn mọ. Mo fẹ́ kìlọ̀ pé ilé iṣẹ́ tàbí àjọ tí mo bá ti gbọ́ ìjà ṣe ni màá yọ àwọn adarí ilé iṣẹ́ tàbí àjọ bẹ́ẹ̀. Àwọn nǹkan tí a ní láti ṣe pọ̀ ju ká máa lo àsìkò wa lórí ohun tí kò nítumọ̀ lọ. Mo máa ṣe ètò tí yóò fún mi láǹfààní láti mọ ohun tí ẹnìkọ̀ọ̀kan yín bá ń ṣe. A ó sì máa ṣe àgbéyẹ̀wò iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan yín lóòrèkóòrè. Ẹ kò gbọ́dọ̀ já àwọn aráàlú kulẹ̀ nítorí ìrètí wọn lórí wa pọ̀. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ Aláròyé Online TV. Jẹ́mi Àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.